Tẹ́ fẹ́ gbọ́ àwọn nǹkan márùn-ún tó máa ń fà á tí àwọn ìyàwó ilé míì máa fi ń yànlè tó máa fi ń lọ ṣíìtì níta. Ẹ jẹ́ máa sọ fún yín. Number one, òun nìtẹ́lọ́rùn. Tẹ́ bá rí obìnrin tí ò nítẹ́lọ́rùn, mo mean àwọn ìyàwó ilé tí ò nítẹ́lọ́rùn. Tẹ́ bá pàdé obìnrin tí ò nítẹ́lọ́rùn, kò sí nǹkan tó lè fi satisfy ẹ̀. Tó o bá ń dó láàárọ̀, tó ń dó lọ́sàn-án, tó ń dó lálẹ́, tó ń fojoojúmọ́ fún ní táìmù, even kó wá lọ kọ́ ilé fún, ilé tí ìran ẹ̀ ò kọ́ rí, tó jẹ́ pé kò sí fámìlì ẹ̀ tó kọ́rú ilé bẹ́ẹ̀ rí. Obìnrin tí ò nítẹ́lọ́rùn, báwo mo ṣe lè category àwọn obìnrin tí ò nítẹ́lọ́rùn. Tẹ́ ẹ bá ti rí wọn, kò sọ́nà o, wọ́n máa ṣe ṣìnà o, wọ́n máa ṣaṣẹ́wó, wọ́n máa dóko, wọ́n máa ṣe anyhow, torí pé kí ni wọn ò nítẹ́lọ́rùn. Obìnrin tí ò bá nítẹ́lọ́rùn, tó o bá gbé e sílé, àlàyé iṣẹ́ fẹ́ gbọ́, tó o bá gbé obìnrin tí ò nítẹ́lọ́rùn sílé, gbogbo nǹkan tó fi ṣe owó fún, gbogbo ojoojúmọ́ ló ń fún lówó, ojoojúmọ́ ló ń fún, á gbé gbogbo ẹ̀ kalẹ̀, á lọ ṣe ṣìnà ta torí pé kí ni kò nítẹ́lọ́rùn ni. Tẹ́ ẹ bá ti rí obìnrin bẹ́ẹ̀ ṣe kí ni avoid kẹ́ ṣe kí ni kẹ́ jápa. Number two, òun ni obìnrin tó jẹ́ pé ó sì ń lọ́rẹ̀, ìyàwó ilé tó ń kọ́ rẹ̀, ìyàwó ilé mà ní ẹ̀, ọ̀rẹ́ ló kó jọ, ó tún wá lọ káwọn ọ̀rẹ́ jọ, ó wá tún wá lọ já àwọn ọ̀rẹ́ tán ní ilé ọkọ tán sí ilé ọkọ, ìyàwó ilé ń kó jọ, ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́, ó wá lọ ń gbá àwọn ọ̀rẹ́ wá sínú ilé, gbogbo rúmọ̀ táwọn ọ̀rẹ́ yẹn ń gbọ́, gbogbo nǹkan tó lọ ń ṣe ń ta, gbogbo bálájì kan ṣe ń sẹ́ǹdì owó, gbogbo bó ṣe ń gbádùn aláyé, gbogbo ẹ̀ pátá, òun náà máa sọ fún ìyàwó ẹ̀, ìyàwó ilé dẹ̀ máa fẹ́ ṣe kí ni, ọjọ́ kanjọ̀kan òun náà máa ní mo fẹ́ test alájì tẹ́tí ẹ̀ ń sọ yìí, ẹ jẹ́ gbúrú aláyé, ìyàwó ẹ̀ máa ṣe ṣìnà. Àwọn nǹkan tó máa ń fà táwọn ìyàwó yín fi ń ṣe ṣìnà nìyẹn. Number three, òun ni obìnrin tí ò ní tẹ́ ẹ̀ ní táìmù fún, ẹ̀ ráyè obìnrin tó lack of attention, ó gbàgbé ó tiẹ̀ Ọlọ́run ìyàwó ilé ẹ̀ ò tiẹ̀ mọ birthday date ẹ̀, ò mọ̀ kankan nípa ìyàwó ẹ̀, ìyàwó tó ti ń kẹ́ ní gbogbo ìgbà tẹ́jọ́ wà, ó ti gbàgbé gbogbo bó ṣe ń do láàárọ̀, do lọ́sàn-án, do lálẹ́, ó dẹ̀ wá padà wá, ó dẹ̀ fílẹ̀ torí pé ó ti bímọ méjì fún ẹ, ẹlòmíà fi ìyàwó ẹ̀ lẹ̀, lack of attention, ò kí ń ráyè tiẹ̀, ò kí ń pe bébí kí ló ti jẹ, bébí aṣọ tó wọ̀ yìí ò máa fine, ò tiẹ̀ ráyè tí orí dining table gan pátápátá ẹjọ́ máa jẹ́, ó ti sá lọ, lack of attention, ó máa ń móbìnrin míì ṣe ṣìnà, wọ́n máa do paṣá, wọ́n máa dóyàwó ilé ẹ̀. Number three, òun lowó. Number four, torí owó ni number four, obìnrin tó bá ti fowó tẹ́ lọ́rùn, tó ò fowó, tó dẹ̀ ń fún lówó tẹ́lẹ̀, tó yẹ pé suddenly ọkọ̀ dédé scars, ìwọ tó ń fún 50k lọ́sẹ̀ lóṣù, later ọkọ̀ bẹ̀rẹ̀ sí fún 5,000, fún 2,000, aláyé ó máa wá owó yẹn lọ síta. Tí obìnrin bá rí owó, ó máa dóko. Number five, òun ni revenge. Tẹ́ bá rí obìnrin tó máa ń gbá revenge, ìwọ ọkùnrin tó ti ń ṣe ṣìnà, tó ti ń dóko, tó ti ń dóbò, ó ti ń ṣe bó ṣe wọ̀n, ó ń ṣe ṣìnà káàkiri tí ìyàwó ilé ẹ̀ bá ka ẹ̀, àwọn obìnrin tó máa ń gbá revenge, jealousness iná máa ń kọ̀ sí ẹ̀ o. Àwọn obìnrin tó máa ń jowú yẹn, tó bá rí jealousness obìnrin tó dẹ̀ mọ revenge gbá, ó máa lọ dóko ń ta fún ẹ̀. Bó bá ṣe ń dó obìnrin, òun náà wọ́n máa dó, a máa sọ fún ẹ pé revenge ni o, do me and do you, God no go vex, orúkọ yẹn nìyẹn. Tẹ́ bá wá rí number five, òun ni obìnrin tó jẹ́ pé wọ́n máa ń force ẹ̀ láti marry ọkọ tó fẹ́ ni, wọ́n force ẹ̀ ni, ọkọ tó fẹ́ yẹn ò ṣe ẹni tó love, bóyá situation kan ló wà rántí àbí yẹ ẹ̀kan ló ní pé láti fẹ́ àbí torí owó àbí kò ní choice ó kàn láti fẹ́ láti jẹ́ kí family wọn lè wà happy. Aláyé, irú obìnrin bẹ́ẹ̀ ó máa bọ́ síta, wọ́n máa dogan, ó máa shit ṣá, ó máa ṣìrànù, wọ́n máa dopa. Aláyé, ẹ kọ́ kalẹ̀, ẹ̀yin tèmi, ẹ ṣáà rí, ẹ máa jẹ́ lọ. Tẹ́ bá ti rí àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn, wọ́n shit o, orí o.